Ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers padà sọfiisi lẹ́yìn àṣẹ Ààrẹ Tinubu. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers padà sẹ́nu iṣẹ́ wọn lẹ́yìn òsọ́kà lẹ́yìn tí Ààrẹ Tinubu gbẹ́sẹ̀ kúrò lórí ìrọ́kúnlé wọn láti oṣù kẹta ọdún yìí. Àwọn asòfin náà, ẹni tí abẹnugan ilé Martin Amaewhule darí rẹ̀, ṣe ìpàdé pọ̀ ní gbọ̀ngàn ilé asòfin ní òpópónà márosẹ̀ Àbàsì Port Harcourt. Àmọ́ ṣá, kìí ṣe gbogbo àwọn asòfin yìí ló péjú síbi ìpàdé ọ̀hún, eléyìí tí ìdí rẹ̀ kò hàn síta. Níbi ìpàdé yìí ni àwọn asòfin ti gbà láti kọ lẹ́tà sí gómìnà Siminalayi Fubara pé kó fi orúkọ àwọn kọmíṣánná tó ní lọ́kàn ṣọwọ́ sáwọn. Ìpàdé sẹ́nu iṣẹ́ lẹ́yìn ọjọ́ pípẹ́ ní ìgbàgbọ́ wà pé ó jẹ́ akitiyan tí yóò bí ìjọba rere lẹ́yìn gbọ́nmi-sí-omi òtó tó wáyé láàrin gómìnà ìpínlẹ̀ náà àti mínísítà fún olú-ìlú ilẹ̀ wa Nyesom Wike. Ààrẹ Tinubu kéde ìjọba pàjáwìrì nípínlẹ̀ náà láti lè dáwọ́ èdè-àìyedè tó ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers dúró àti láti lè dáàbò bo àwọn nǹkan àlùmọ́ọ́nì ìpínlẹ̀ náà.